ni bàbá dùgbẹ̀ yìí dùgbẹ̀ tí wọ́n sọ lẹ́lẹ̀ àlùjọ ní èmi jọ ẹja jọ máa jò Mr. Oróróróró ọ̀rárárárá Mr. Talent ò ní ẹ ṣáà pè mí sórí aago mi wọ́n yá bàbá mọ̀ wọ́wọ́ mi ò ṣe máa kọ́ lówó ẹ̀yìn tiwa Bísí Ológe gbogbo wa ẹ̀rẹ̀ lágbo ó ti yé yín lọ́dọ̀ Bísí Ológe ọmọ yìí ni tẹ máa ń gbádùn lórí tẹlifíṣàn yìí ẹ máa wo ẹ má gbé kúrò ẹ ó fẹ́ gbé kúrò ó gbọ́dọ̀ gbé kúrò bẹ̀ jẹ́ kó wà báyẹn ilẹ̀ báyẹn thank you very much dùgbẹ́ yín náà lélẹ̀ sọ fún dáadáa bẹ̀rẹ̀ gẹ́gẹ́. àwọn yóò nírí yẹn o. 2000. wọ́n á tàwọn lè lọ́wọ́ bá láti wá sọ̀rọ̀ ìbùkún lórí wọn nírí yẹn o. Over 2000. ó lè gbàdúrà lẹ́yìn bá ṣe 7 wọ́n ṣe 14 wọ́n ṣe 21 wọ́n ṣe 58 wọ́n ṣe 50 kò lè sí kó tó máa ṣe wọ́n. ìyàwó tó wà wọlé lẹ́yìn ní àgbà ẹlẹ́wọ̀n náà ìyàwó àfinú ṣoyún afẹ́ ìgbọ́mọ gbogbo ẹbí bàbá ìkẹ́kọ̀ọ́ òdìkú mọ́ wọn lọ́wọ́ gbogbo ilẹ̀ yóò bá àdírí lábúrú ní ìtì ìlú bàbá ìláyé ìyá mi tó tó kú ìbá ìlà wà nígbà tí bàbá ìjọba màmá ń kọrin lọ́wọ́ iye tí wà ń bẹ̀ bàbá ọ̀tọ̀ ní kọ́tà bá ń sọ wọ́n ní tọ́lọ́jọ́ bá ti dé bàbá ríran ju wòlíì lọ wọ́n lọ́jọ́ ti dé nìyẹn dírẹ́bà mi kò máa sọ pé màmá ti ṣaláìsí bàbá wọ̀ wọnú yàrá èní náà ni bàbá mi já ẹ láyé ọdún 6 ó dẹ̀ dúpẹ́ lọ màmá mi dẹ̀ sọ pé bàbá ni bàbá orílẹ̀-èdè ipe àwọn máa pẹ́ láyé gbogbo yín tẹ́ wálé ìyẹn tí lájẹ jẹun ẹ tí lájẹ jẹun ìgbà kò lè ní ṣe yìí bàbá ìṣe yẹn lásán o ṣà olórí orílẹ̀-èdè bàbá wọn aláìkórí kan wọn ní ẹṣẹ kan ní ẹkú ìtọ́jú ṣe níbi tí a dé a fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa the commander of the order of the Federal Republic. níbi tí a dé a gbé kábíyèsí onígbàyè kí bàbá wa fún wa ní àdúrà kábíyèsí Joseph Molofoye ọkùnrin náà ní kábíyèsí onígbàyè ti gbàyè kábíyèsí. Praise the Lord. Let somebody praise the Lord. Sing along with me. We are faithful.
orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín. A gbé orúkọ ọmọ yín dá nítorí pé dára sí wa. A dúpẹ́ fún àsìkò ọ̀wọ̀ yìí tẹ́ fi fún wa. A dúpẹ́ fún ìdásí ẹ̀mí bàbá wa. Bàbá wa ẹni ìtàn Babátúndé. Bàbá wa ẹni ìtàn Babátúndé Àkàndé Ogunwusi. A dúpẹ́ fún ìgbésí ayé wọn o. A dúpẹ́ tó mú wa rí ọjọ́ òní tí wọ́n ń ṣe ayẹyẹ ọdún kejìdínláàádọ́ta. A dúpẹ́ torí pé ẹ fún wa ní orí ọ̀fẹ́ láti péjú láti pèsè láti wá sí ayẹyẹ ọjọ́ òní. Bàbá gbọ́ pé àti tó wa. Ọlọ́run àgbáyé ọ̀wọ̀ ni forúkọ ọmọ yín. Gbogbo àsìkò ni ẹ máa ń fi àyè ọpẹ́ lẹ̀ fún wa. A dúpẹ́ nítorí pé àyè ọpẹ́ yọ ọ. A yìn yín lógo nítorí ìgbésí ayé bàbá wa. A dúpẹ́ nítorí pé òde ẹ̀mí wọn sí, òde ẹ̀mí àwa náà sí láti ti ayé pẹ̀lú wọn. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oore ńláńlá tí o ṣe fún wa, bàbá gbọ́ ọpẹ́ àti ìwà. Ní wákàtí ọ̀wọ̀ yìí, àwọn ní wákàtí ọ̀wọ̀ yìí láti dúpẹ́ fún ọ. Adé ń gbàdúrà fún ẹ̀mí gígùn àti àlàáfíà fún bàbá wa. Ní orúkọ ti Jésù Kristi, ẹ̀mí gígùn àti àlàáfíà Ọlọ́run á fi jíǹkì fún yín sábà. Ẹ máa ṣe ọdún mọ́ ọdún. Ẹ máa ṣe oṣù mọ́ oṣù. Níwòyí àwọn ọdún àwùjọ péjú ṣe tó ń bọ̀ ní. Ní orúkọ ti bàbá, ní orúkọ ti ọmọ, ní orúkọ ti ẹ̀mí mímọ́. Nínú ọdún yìí, aláyọ̀ nítorí pé oore tó pọ̀ ló wọlé fún wa. Àwọn gbàdúrà yìí pé ìdùnnú àti ayọ̀, ire àti àánú yóò tún máa wọlé fún wa lọ́pọ̀lọpọ̀. Ní àsìkò yìí, a gbàdúrà fún gbogbo àwọn tá a pín lọ́pọ̀ níwá yìí. Ọjọ́ ayọ̀ wa yóò dé gangan. Gbogbo àná àlá máa rọ ọjọ́ ayọ̀ wa. Bàbá wọn pẹ̀ fún wa. Ipa ọdún kan fún wa. Níwòye àbọ̀dọ̀ àjọ péjú pé èso tó sọ̀rọ̀. Jésù Olúwa wa. Aki Iyalaje. Ìjọba ọrùn wọlé. Dúdú ọba Sojé dẹ̀rọ̀. Bàárí lé gbàlejò. Ó táyé sọ bí igbá. Ìwòye ọdún tó bọ̀ ìbejì.
My late mom, Rola Baby. Àkọ́kọ́ kan ti ìyá mi tí mo fẹ́ràn láti máa kọ. Lẹ́yìn náà wá kọ ti kábíyèsí torí pé eégún ló kẹ́yìn ìgbà yẹn. Mùkúlùmùkẹ́ máa jó fọlọ́run mi, ó tẹ́ mi lọ́rùn kí n jó fọlọ́run mi. Láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìyanu rẹ̀ nínú ìdílé yìí nínú ààfin yìí orin náà lọ báyìí. Ọkàn mi yọ nínú Olúwa lórí ó jẹ́ ilé fún wa. Rẹ̀ ló kọ́ bọ́lá sí ọ̀dọ́. Bí a ṣe rí lọ́dún yìí nínú ìdùnnú àlàáfíà ní agbára lọ́dún lódùmarè àti máa rí lẹ́ẹ̀mí o. Àti máa rí lẹ́ẹ̀mí o. Àti máa rí lẹ́ẹ̀mí o. Àgbo ẹni táwa ní pẹ̀lú yé níbi ní kí wẹ́ẹ̀ mọ́lé wọn lórí. Bẹ́ẹ̀ ni ọ̀pẹ sí ní òjijì nípa olówó bẹ́ẹ̀ ni àìjẹ́ ọba kan ló ń gbà pé ìpẹ́ni tó bá rògbò ló bàbá ìfọ̀dà ló máa ṣe àwọn ọmọdé ìpínlẹ̀ pẹ̀lú yébi ibi wọ́n tàbí wọn. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.